Mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ mi nílé lóko lẹ́yìn òdì lẹ́ẹ̀kan sí i. Ṣé àlàáfíà ni mo bá yín? Èmi ọmọ yín náà ni Ẹlẹ́ẹ̀lẹ́ Global. Mo tún ti padà dé. Ṣé mo kí mo sọ fún yín? Mo ní mo tún padà bọ̀. Mo tún ti padà dé. Lórí ọ̀rọ̀ bàbá Mohbad ni. Ẹ pé iṣẹ́ àwò. Tán bá sọ wípé omi ti ń tán lẹ́yìn ẹ̀jẹ̀. Omi ti ń tán lẹ́yìn ẹ̀jẹ̀ bàbá Mohbad. Ṣé mo pàwọn àgbàdo máa ń pa òwe yẹn wọ́n ní omi ti ń tán lẹ́yìn ẹja ẹ̀. Yẹn ni wípé gbogbo àwọn èèyàn tán ṣùrùbò gbogbo wọn ti ń dẹ̀yìn lẹ́yìn ẹ̀, gbogbo wọn ti ń fi sílẹ̀. Kí ni àkọ́rí information tí mo mú wá fún yín lénìí lórí ọ̀rọ̀ bàbá Mohbad? Mo wọ platform kan, bàbá Mohbad wà ń bẹ̀. Múyìwá tí gbogbo wa mọ̀ sí àbúrò bàbá Mohbad ó wà ń bẹ̀. Àwọn platform yìí wọ́n dẹ̀ ń yẹ̀yẹ́ Mr. Múyìwá tá a mọ̀ ní àbúrò bàbá Mohbad. Tán bá ní wọ́n ń yẹ̀yẹ́ èèyàn, tán bá ní wọ́n ń tàbùkù èèyàn, tán bá ní wọ́n ń disgrace èèyàn, tí n bá tún ní nǹkan tí mo tún lè fi qualify tó tún worse ju embarrassment and disgrace and mockery, tí n bá tún ní English tí mo lè fi qualify yẹ, I will use it to qualify that man. The way bí wọ́n ṣe ń yẹ̀yẹ́ máa yìí lórí platform tí mò ń sọ yìí. Bàbá Mohbad dẹ̀ wà ń bẹ̀. Ẹni tẹ́ announce fún gbogbo ọmọ Nàìjíríà wípé àbúrò yín ni. Táwọn ọmọ Nàìjíríà dẹ̀ ń gbàgbọ́ sí yín pé àbúrò yín ni. Bó tiẹ̀ ti lè jẹ́ wípé àwọn kan létà mọ̀ wípé kò kí ń ṣàbúrò yín. Ẹ̀yin lẹ mọ̀ bí tẹ́ ẹ ti pàdé tẹ́ fi sọ pé àbúrò yín ni. But thousands èèyàn, more than thousands, millions èèyàn believe yín pé àbúrò yín ni. Ẹ̀dẹ̀jọ́ ń ṣiṣẹ́ hand to hand. Ẹ̀jọ́ ń ṣe wọléwọ̀de. Ẹ̀jọ́ ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ justice yìí. Ẹjọ́ gbogbo ibi tó ń wò mí, ẹ bá mi share fídíò yìí. Ó wà very important. Ó wà very important. Lórí ọ̀rọ̀ bàbá Mohbad, ó wà very important. Ẹ bá mi share fídíò yìí ẹjọ́. Ẹ̀yin tó yẹ pé gbà àkọ́kọ́ lélẹ́ ìtẹ́ come across page. Ẹ bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV. Nínú fídíò tí mo ṣẹ̀ṣẹ̀ release, mo ti rí ẹ̀yin kan ẹ ti subscribe. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Iná ò ní tán wọ́ yín. Ọwọ́ tẹ́ fi subscribe yẹn ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè. Gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe sẹ́yìn náà lágbára ọba mi Èdùmàrè. Ọwọ́ tẹ́ fi subscribe yẹn mò ń gbà ládùúrà fún yín. Owó lẹ máa fi kà ẹ ò ní fi gbọ́mọ sí. Ọdún tuntun láwa yìí. Àgbégbìn kò ní ṣẹlẹ̀ lọ́dẹ̀dẹ̀ ẹnì kankan wà lágbára Èdùmàrè. Ẹ bá mi share fídíò yìí. Wọ́n yẹ̀yẹ́ máa yìí débi wípé bàbá Mohbad ò lè defend máa yìí. Bàbá Mohbad ò lè sọ pé kọ́mọ̀ pé ó ti tó ẹ fi máa yìí sílẹ̀. Àbúrò mi ni. Okay, gbogbo àwọn olólùfẹ́ justice for Mohbad. Let us put it in this way. Káti ẹ̀ wá gbà pé a ti mọ̀ pé máa yóò kì í ṣe àbúrò bàbá Mohbad. Ẹ jẹ́ ká assume pé a ti mọ̀, a ti gbà pé okay o, máa yóò kì í ṣe àbúrò ẹ̀ o. Ẹ jẹ́ ká fi máa yìí wé ọ̀rẹ́ sí bàbá Mohbad. Àtà lè pè ní ọmọ, ọ̀rẹ́ náà ló lè jẹ́ sí bàbá Mohbad. Ṣé èèyàn lè pe irú ẹni bẹ́ẹ̀ yẹn ní ọ̀rẹ́? Mo pe ẹni yìí ní ọ̀rẹ́ mi. Kọ́ dẹ̀ máa yẹ̀yẹ́ ẹni yìí, kọ́ máa blast ẹni yìí, kọ́ máa mọ́kìrì ẹni yìí níbi tí mo wà kí n má dẹ̀ lè sọ pé. Bí gbogbo àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ yẹn, to me, I'm telling you, kò jọ èmi lójú. Tí n bá sọ pé ó jọ mí lójú, irọ́ ni mo pa. Ìdí tí mo sọ pé kò jọ mí lójú òun ni wípé tó bá fi lè mú irú olórí ẹbí láti sinẹ́ tó kọ̀yìn sí bàbá Mohbad. Àìmọye àwọn platform bẹ́ẹ̀ náà tó ti kọ̀yìn sí bàbá Mohbad o. Ṣẹ̀tẹ̀ olórí ẹbí yẹn tiẹ̀ every now and then ni màá yẹn ń gbé bàbá Mohbad ṣẹ́ ìpè. Every now and then ni màá yẹn ń gbé bàbá Mohbad ṣẹ́ ìpè. Ẹ wo language tí mo lò pé tí
tí mo lò wọlé wípé omi ti ń tán lẹ́yìn ẹ̀jẹ̀ bàbá Mohbad. Àwọn pílátífọ́ọ̀mù kọ̀ọ̀kan ti ń dẹ̀yìn lẹ́yìn bàbá Mohbad. Now another big platform me again ó tún ti dẹ̀yìn lẹ́yìn bàbá Mohbad báyìí sìn. Wọ́n ti dẹ̀yìn lẹ́yìn justice. Wọ́n ti ka justice kún anything tó bá jáde lórí justice sìn bí ìròyìn ló máa jẹ́ fún wọn. Ta ni platform tí mò ń dárúkọ? QH Radio. QH Radio ti sọ categorically ń sìn pé àwọn ò ṣe nǹkan tó ń jẹ́ justice for Mohbad mọ́. Kí ló fà? Látàrí ìwà bàbá Mohbad. Àwọn platform yìí wọ́n fún bàbá Mohbad lówó kò ń ṣe ẹ̀kan, kò ń ṣe méjì, kò ń ṣe mẹ́ta, kò ń ṣe mẹ́rin. Ìgbà tí bàbá Mohbad bá fẹ́ tọ́rọ̀ bá kan ọ̀rọ̀, tọ́rọ̀ bá jálura wọn ní platform kọ̀ọ̀kan bí àbí tán bá lọ àbí tán bá wà àbí tán bá ti exchange ọ̀rọ̀, tọ́rọ̀ QH Radio bá fẹ́ yọ jáde ń bẹ̀. Tí bàbá Mohbad bá máa describe platform yìí, wọ́n á ní rédíò kan kò dẹ̀ sẹ́ni tí ó mọ̀ pé QH Radio nìkan náà ni rédíò tó sì ń jà fún bàbá Mohbad. Oríyọmí Hamzat Tàbá tún sọ wípé ó tún ń jà, àwọn ò tiẹ̀ dá sí mọ́ tipẹ́tipẹ́. Ìyẹn Àgídìgbò, àwọn ò tiẹ̀ dá sí mọ́. Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ wọn ò lè pè yẹn ní rédíò kan. Gbogbo á ti mọ̀ pé QH Radio náà ń bá wí. Nígbà tó máa sọ̀rọ̀ QH Radio first time tó máa kọ́ sọ̀rọ̀ yẹn, wọ́n ní rédíò kan ó ṣe mistake lẹ́ni tó wá bá ẹ nìbàdàn tó kówó wá fún ẹ tí ò ń ṣe ẹ̀kan ẹ̀ẹ̀mejì, lẹ́ni tó fún lákàntì tí ò ń ṣe ẹ̀kan ẹ̀ẹ̀mejì. Ó ti wá dìgbà tí bàbá Mohbad fẹ́ describe ẹni tó help wọn. Rédíò kan ọ̀n tẹ̀ tó wá sọ pé rédíò yẹn fún mi lówó, rédíò yẹn ṣe mistake, send owó sínú àkáǹtì mi. So rédíò yẹn kò dédé mọ àkáǹtì ẹni. So this same radio now ọ̀nà tó sọ pé àwọn ti yọwọ́ kó nu justice for Mohbad. Ẹ má rò kí bóyá mo kàn ẹ má rò kí bóyá àròsọ ni mò ń sọ. Ẹ máa fetí ara yín gbọ́. Ẹ máa fetí ara yín gbọ́. Ẹ̀yin náà rí pé ọwọ́ tí mo lò wọlé mo ní omi ti ń tán lẹ́yìn bàbá Mohbad. Omi ti ń tán lẹ́yìn ẹja wọn. Olórí ẹbí tiẹ̀ ojoojúmọ́ nìyẹn fi ń wọ̀n wọ́n lépè. Ẹjọ́ ta ló tún wá fẹ́ kù fún bàbá Mohbad? Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ti jáwọ́. Ẹ má jẹ́ ká tọra wa jẹ. Ó ti jáwọ́. Ta ló tún wá fẹ́ kù lẹ́yìn Yomi Fabiyi nìkan tí mo sì rí pé ó fẹ́ mọ ikú tó pa bọ̀bọ̀ ìṣẹ́. Ẹ wò gbogbo igi tó ń wò mí, ẹ má jẹ́ kí n dá yín lágara. Ẹ wá gbọ́ nǹkan tí QH Radio sọ. Ẹ bá mi subscribe sílẹ̀ ilé Global TV fẹ́ẹ́ tẹ́ pé gbà ọkọ̀ délé ìtẹ́ kọ́ máa kọ̀ sí péjì yìí. Kẹ́lẹ́ bá mi share fídíò yìí. Ẹ má bá mi ká lọ. Ó lè wà lọ́dọ̀ àwọn kan but àwa ò sí nínú ẹ̀ mọ́ completely. Ọdún tuntun nǹkan tuntun míì la fẹ́ fi gbé jáde kọ́ lọ́n kójọ kó foríjì Mohbad. Ó lè wà lọ́dọ̀ àwọn kan but àwa ò sí nínú ẹ̀ mọ́ completely. Ọdún tuntun nǹkan tuntun míì la fẹ́ fi gbé jáde kọ́ lọ́n kójọ kó foríjì Mohbad. Irú àwọn òbí tọ́lọ́ dẹ̀ ni kò ní lọ́ọ̀bì tó wọn ní nìyẹn. Àìmọye yẹn ló ní òbí tó dáa tó jẹ́ pé inú rí ó máa dùn bóun dúpẹ́ lọ́wọ́ irúfẹ́ àwọn òbí eléyìí tó wọn ní. Bákan náà ìròyìn míì rèé tó sọ pé látàrí iná tó jó lẹ́kọ̀ọ́ jò ní. Ẹ jì máa gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ o. Ẹ máa gbọ́ o. Láti ṣèrànlọ́wọ́ fún àwọn mo fẹ́ kẹ́ ẹ baralẹ̀ ẹ gbọ́. Tí wọ́n há sí abẹ́ ilé ìtajà eléyìí tó jó ní ọjà Balógun nípínlẹ̀ Èkó. Wọ́n ní àjọ tó ń mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó, Lagos State Emergency Management Agency LASEMA, wọ́n ní àwọn ni wọ́n ti kéde o tí wọ́n sì sọ pé àwọn ti ṣí ojú òpó láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn èèyàn tí wọ́n sì ń wá àwọn èèyàn wọn níbi ìjàmbá iná eléyìí tí ó wáyé ní ilé ìtajà Great Nigeria Insurance House Balógun tó wà lẹ́kọ̀ọ́. Ìgbésẹ̀ yìí òun ló wáyé látàrí bí àwọn èèyàn kan bí wọ́n ṣe ń kọminú pé ó ṣeé ṣe kí àwọn èèyàn wọn kó sì há sí abẹ́ ilé ìtajà náà eléyìí tó jóná ní alẹ́ ọjọ́ ọdún Kérésìmesì kú ọ̀la. Ẹnìkan tó jẹ́ akọ̀wé àgbà àjọ LASEMA, Fẹ́mi
Òkè Ọ̀sányìntólú nínú àtẹ̀jáde kan tó fi léde wọ́n sì há sí abẹ́ ilé ọ̀hún. Ó sọ pé àjọ náà máa ṣe ìwádìí ohun tí wọ́n bá sọ fún àwọn nípa àwọn èèyàn náà, tí àwọn sì máa lò ó láti fi ṣe àkójọ gbogbo orúkọ àwọn tí wọ́n wá níbi ìjàmbá náà. Èyí máa ṣe ìrànwọ́ fún wa láti tètè ṣe àwárí àti ìdánimọ̀ àwọn tó há sí abẹ́ ilé náà. Ó fi kún pé àwọn òṣìṣẹ́ pàjáwìrì yóò túbọ̀ tẹ̀síwájú láti tú gbogbo abẹ́ ilé náà yẹ́bẹ́yẹ́bẹ́ láti ṣe àwárí rẹ̀ wípé ṣé kò sí ẹnì kankan ní abẹ́ rẹ̀ mọ́. Mo lérò pé ọ̀rọ̀ tí mò ń sọ ó yé yín báyìí, ọ̀rọ̀ justice bá ṣe máa wọ wá láwọn àsìkò tàbí ìgbà tí ọ̀rọ̀ bá tó kan ọ̀rọ̀ ikú Mohbad bá ṣe máa sọ fún yín gẹ́gẹ́ bí ìròyìn nìyẹn. Àwọn ọ̀rọ̀ tá a ti sọ wọ̀nyí àti ọ̀rọ̀ Wùmí bímọ tí a gbọ́ ní ọ̀sẹ̀ tó kọjá, àwọn èèyàn méjì kan bá mi sọ̀rọ̀. Nǹkan tí kò ní jẹ́ kí n play voice wọn ni pé èmi máa ń sọ fún yín pé ànítorí àsọdùn kí ọ̀rọ̀ òde wa tán lẹ́nu. Ní tí wọ́n sọ ni wípé lára àwọn tó ń tẹ̀lé Wùmí làwọn jẹ́. Wọ́n láwọn ò dẹ̀ nítorí pé àwọn ń tẹ̀lé Wùmí. Wọ́n ní tí Wùmí bá bímọ níta wọn oríire òun ló jẹ́ fáwọn. Wọ́n ní ṣùgbọ́n kí má jẹ́ kí voice àwọn kó jáde síta. Ṣé ẹ mọ̀ pé tó bá jẹ́ pé lómi ni a torí pé kí ètò lè dùn lẹ́yìn tí a ti jọ ṣe àdéhùn pé ká má gbé síta ká tó wá máa gbé síta, ẹni pé kò ń ṣe ìwà ọmọlúwàbí. Wọ́n ti sọ pé kí má jẹ́ kó àwọn kó jáde, kò sì tẹ̀lé nǹkan tí wọ́n sọ. Wọ́n ní ṣùgbọ́n nǹkan tí àwọn fẹ́ sọ lórí ọ̀rọ̀ pé ṣé Wùmí bímọ àbí kò bímọ tí gbogbo èèyàn ti ń gbé kiri. Wọ́n náà ti ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ èèyàn ń kí lórí TikTok àti Facebook. Àwọn dẹ̀ pọ̀pọ̀lọpọ̀ èèyàn ń bù. Wọ́n ní tó bá bímọ ó jẹ́ oríire fún àwọn níta wọn. Wọ́n ní ṣùgbọ́n nǹkan tí àwọn fẹ́ sọ fún mi ni wípé kí n má gbàgbé àsìkò ìgbà kan. Wọ́n láwọn bẹ lórí platform wa nígbà táwọn kan sọ pé Wùmí ti ń sá lọ sí Canada. Wọ́n nínú àwọn dẹ̀ dùn pé lọ́jọ́ náà lọ́hùn nígbà tá a ṣèwádìí. Wọ́n láwọn rí wípé ìta àpàdà gbé jáde òun ni pé Wùmí ò lọ síbi kankan. Wọ́n ní kí n ṣe yẹn lé ní. Wọ́n ní ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ yẹn òun ni wípé àsìkò kan tó wà tí wọ́n tún sọ nǹkan kan nípa Wùmí wípé ó tún ti fẹ́ travel lẹ́ẹ̀kejì o. Wọ́n lárí pé irọ́ yẹn ó tún já yàtọ̀ fún ti Tanzania tí wọ́n ti lọ ṣìnàwó tó sì padà. Wọ́n ní tó bá bímọ màálù tó yọké òun ló jẹ́ lọ́dọ̀ táwọn ìdùnnú alágbàtà ni. Wọ́n nínú táwọn ò bá dùn wípé torí nítorí ṣe bàbá àti ìyá Mohbad àtàbúrò Mohbad tó ní kálukú gbádùn ayé rẹ̀ lọ. Wọ́n ní ṣá máa wá sọ pé kí Wùmí kóun lọ para ẹ̀ ni. Wọ́n ní nítorí náà Wùmí ò bímọ o. Wọ́n ní tó bá ti bímọ inú àwọn ò bá dùn. Wọ́n ní but àwọn ò ní parọ́. Wọ́n ní kò bímọ. Wọ́n ní nǹkan táwọn lè. Mo ní báwo ṣe ń pé àwa ojú wa ò tó ibikíbi ní tí wọ́n bá sọ òun náà la máa tẹ̀lé. A dẹ̀ sọ̀rọ̀ kan ní ọ̀sẹ̀ tó kọjá wípé à ń gbọ́ pé Wùmí bímọ ni àti ìrí ẹ tó fi ìdí ẹ̀ múlẹ̀. Bóyá ikùn ẹ̀ ga tó báyìí nígbà kan ikùn ẹ̀ dẹ̀ ti wálẹ̀, àbí bóyá wọ́n rí níbi tó ti ń fọ́mọ lọ́mú tí òun dẹ̀ ń ṣe AI, àbí bóyá níbi tó ti ń ṣe nímì and so on and so forth. But àwọn èèyàn kan fẹ́ ló sọ la ṣe gbé wá ní 50-50 ní last week. Ṣùgbọ́n Mohbad tẹ mẹ́nu bá gbé 2026 yìí ní kí òjì tiwa òní fámìlì tiwa tó tó jẹ́ alùbàtà òkè ń darin lóòótọ́ ni. Ó yẹ kí kíní yẹn ti pọ̀ tipẹ́tipẹ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí abiyamọ ti àti ẹni tí ó ní ìtara àti ọmọlúwàbí èèyàn pẹ̀lú àwọn àmọ̀ràn tá à ń gbọ́ látẹnu ìyá wa àtàwọn bàbá wa àtàwọn ẹ̀gbọ́n wa náà pé ká sì push ẹ̀ díẹ̀ òun ló fi last long débi tá a dé yìí. Ṣùgbọ́n ní pé ká wò ní tòótọ́ náà lóòótọ́. Àbá sọ pé ká má ti dàdúró tó bá jẹ́ pé bàbá àti ìyá àtàwọn ẹbí olóògbé tí wọ́n bá ṣe ìnífọ̀ tó yẹ kí wọ́n ṣe.
which is true ó yẹ ká blame ìjọba kọ díẹ̀ lọ́wọ́ olóko díẹ̀ lọ́wọ́ àtìláwí náà ni but the major thing dem máa blame orí family Mohbad most especially bàbá àti ìyá ẹ̀ àti ẹ̀gbọ́n àti àbúrò ẹ̀ èmi máa sọ láti ilẹ̀ ìwọ̀nba lè máa blame ìyàwó ẹ̀ torí ará àta ni ó wá fẹ́ wọn ni ẹni tó mú bàbá àti ìyá àtẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n da ọmọ bíbí inú wọn tí wọ́n da ẹ̀jẹ̀ wọn kí la fẹ́ sọ pé àwọn àbá yìí lóyún tó bá jọ wá lójú. ọ̀pọ̀ táwọn ọ̀dọ́ dúró ìpínlẹ̀ sọ pé alùbàtà òun darin ọ̀tọ̀gẹ̀ lórí ọ̀rọ̀ Mohbad èmi ò jà yíyàn o ní kí ojú family àti láì àti gbìyànjú kọjá kìkì ẹ̀fọ́. so àwọn òròyìn mi náà pọ̀ àwọn program mi náà pọ̀ tó yẹ ká ti mójú tẹ́ ká ti ṣe tẹ́ ká ti mẹ́nubà tó yẹ pé tí ọmọ yìí ló ń fẹ́ máa ṣe ìdíwọ́ ìdìsẹ̀ lórí àwọn program yẹn. àwọn iná ẹ̀ wọ́n tẹ̀ ṣe kókó tó yẹ pé ìbí láì náà gbogbo náà jọ wà. àbí bẹ́ẹ̀ ni. so àpárọ̀pọ̀ nǹkan kan lọ àfi tó bá gun eré ibi so tó yẹ pé àwọn fámìlì olóògbé Mohbad wọ́n wà lórí òtítọ́ kò sí kan tó ní pé kí òun má ṣe máa fáìtì rẹ́sì ẹ̀. ọgbà tí bàbá àti ìyá ti relax owó náà ń wá kí ìgbàlẹ̀ glass àwọn náà ń wá. àní bàbá láti sọ débi kan pẹ̀lú arífá nígbà tí ọ̀rọ̀ wọn ṣì wọ̀ ẹ̀wọ̀n kí bàbá yẹ ìwọ̀n burúkú ayé àtọ̀run ni. ẹ bá lọ play àwọn old recording tó wà dárí bá àtijọ́ ṣe ó fẹ́ẹ̀ ju téèyàn mú ìwé kan sọ pé family àwọn ni ràpọ̀ yẹn ò sí tó darí fá tí wọ́n jọ ń sọ̀rọ̀ day in day out. àwọn méjèèjì gbà yẹn. tó wá gbọ́ bẹ́ẹ̀ ni tó wá di ọ̀sọ́kọ̀ orúkọ tí ó wá sọ pé àrífà ta ló ń jẹ́ àrífà ṣé kìí ṣe bọ̀bọ̀ tó máa ń dirun yẹn. ẹ̀yin náà yìí máa dì. epo ẹ wá wo oríyàn tí bàbá yẹn jẹ́. ṣiṣẹ́ àrífà tí wọ́n dì lẹ́yìn táwọn ò fi bẹ́ẹ̀ dámọ̀ yìí ni wọ́n ń sọ fún gbà yẹn pé nígbà tí bókì ṣe ní pé káwọn lọ sí ṣé mountain of fire ní káwọn lọ ṣe lórí òkè tó ń sẹ́ǹdì owó pé káwọn lodge. wọ́n ní ìwọ̀n kan ní hotel yẹn pé receptionist yẹn fọ́ fún àwọn ó ti rí bílíọ̀nìà. ìyẹn bàbá tó mọ ẹ̀kú nìyẹn o. ó fọ́ fún wọn. ó sọ pé receptionist náà òun àtàrífàjọ ń sọ ní o pé receptionist náà ó ń sọ fárífà ó fún kí wọ́n fárífà ní report speech pé àwọn police rò pé àwọn gọ̀ ni pé wọn mọ̀ pé àwọn gbọ́ jù wọn lọ. ẹ̀rí kan. ipò ìwọ̀n gan ní òjẹ́ tó ní pé tó gbà fún òun gan pé ìgbà tí receptionist yẹn rí àwọn báwọn ṣe dúró tó tókè tilẹ̀ ipò trip fáwọn ipò pa àwọn jẹ ipò ti rí mílíọ̀nìà bàbá olówó ẹwọ ẹni tó mọ ẹkọ táwọn àdéhùn táwọn ń lọ sókè tá à ń lọ sódò tí gbogbo public tí wọ́n ń làágùn tí wọ́n mú nínú owó òògùn wọn tí wọ́n fi finance ká lè rí justice fọmọ yìí. àmọ́ yìí jẹ́ family ẹ̀ ń cash out ni ẹ̀ wọ́n sórí rédíò wa ẹ̀ ní àwọn aláà fún yín lówó jù ẹ̀ lọ sí platform lórí ẹbí ẹ̀ láwọn ló fún yín lówó jù ẹ̀ wá ń torí wa gbára wọn ẹ̀ wá fi wá cash out ẹ̀ rojú ayé. so wọ́n rédíò kan báyìí. ó ní wọ́n rédíò ó ṣe mistake sọ́kè wọ́n táwọn aláàjì tẹ̀lé lọ Nàìjíríà lẹ́ẹ̀mejì pẹ̀lẹ́ envelope ọ̀kan transfer o tẹ́ ẹ ṣe lẹ́ẹ̀mẹ́ta o. wọ́n rédíò ṣe mistake sẹ́ni owó lẹ́ẹ̀kìnní wọ́n rédíò ṣe mistake lẹ́ẹ̀kejì wọ́n rédíò ṣe mistake lẹ́ẹ̀kẹta ta ló wá fún wọ́n rédíò. káàkùn láti Ghana wọ́n lè jí àwọn àti envelope fún yín o mistake náà tún nìyẹn o. ìyẹn ti wá dùn yìí ta ló wá ń fún wọ́n rédíò ní account number lẹ́ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta. bóyá mi lẹ́nu ta ló ń fún wọ́n ọ̀fà. so bẹ́ẹ̀ ṣe ṣèpinnu pé alùpàtà òun darí ó tó jẹ́ èmi lọ́rùn and normal procedure òun ti tètè yẹn. àwọn ìgbà lọ́rọ̀ bá jẹyọ lórí ẹ̀. àjọsọ bá jẹyọ lórí ìròyìn à ń kà jáde à tún sọ̀rọ̀ nípa ẹ̀ bọ̀ pé ká wá mú ní bọ́ọ̀lù. because bá ṣe wà ẹ́ sí ká má parọ́ tọ́ra wájú aláàjì ẹni bá ṣì
fídíò kan tán sẹ́yìn tí bàbá bá ti jókòó pé ẹjọ́ lọ́dún tuntun yìí ẹjẹ́ àwa justice ojú dẹ̀ tì mí fún ọ bàbá yìí ojú òtí wọn ni. aláàbí bàṣírí nǹkan tí wọ́n ṣe yẹn ni 13 million tó sì wà nílẹ̀ lọ́dọ̀ critical thinkers 13 million ni ọba bàdìsí target. ọ̀rọ̀ àwọn méjèèjì máa fẹ́ dàbí ọ̀rọ̀ bí ìgbà tí wòlíì ń gbàdúrà fún wèrè ni kò ní fẹ́ tijú wọ́n jọ máa sọ́ra wọn ni. Hello. àgbọ̀yìn. owó yẹn ló sì wà lójú wọn ló sì ń wò pé rédíò làwọn lè stọ́ọ̀tì làwọn lè pull táwọn bá tẹ̀lé rí gbogbo at least bí àtúnṣe yọ fáwọn sọ èyí tó ṣẹlẹ̀ nìyẹn. ẹ sọ pé ó báyẹn ó tẹ̀mí náà lọ́rùn tọ́rọ̀ ẹ̀ bá gbáròyìn jáde àáká àdé discourse ẹ̀ so 2026 yìí ká fi ṣe nǹkan tó nítumọ̀ àìmọye kéèsì ló wà lẹ́kọ́ wọ́n fi tinú inú kan àyàkọ́ tó fẹ́ fi ṣe tí àti ìrírò àti ìgbéjáde so tí wọ́n yẹn ibi tá a bá dé tó gẹ́ so ẹbí ní sẹ́rì ní ìlọrọ̀ wà lọ́wọ́dé ẹ̀ lórí ọ̀rọ̀ ẹni tó gbéyàn ọmọ 5 years ó fa kánkò ṣẹ́rí nàìjíríà ta wà yàrá jì tó yẹ pé òfin work bí ayé àwọn ológun ni ìwà àbàjẹ́ àti dẹ́kun ẹni tẹ́ múlẹ̀ ìdìbò pààyàn sí gbàgbàgbà pé lóòótọ́ ló pààyàn ẹ wá délé ẹjọ́ ẹlẹ́ẹ̀dájọ́ kú fúnrúfẹ́ ẹni bẹ́ẹ̀ state governor tó wà lórí àlééfà wọn ò ní sign death warrant ẹ wá lè fún ẹni 5 years ẹ fún ní 10 years á wá lọ á wá bọ̀ ẹjọ́ ẹ̀mí tó ti fi ṣòfò ń bọ́. ìgbà wo ni irúfẹ́ ẹni náà wọ́n fẹ́ dáṣọrú ẹ̀ ṣòro náà ẹni tó lọ́dájọ́ ọkọ̀ fún sí ilé ẹjọ́ kò dájọ́ ọkọ̀ fún ni wọn ò ní pa náà ẹ wọ́n mọ 5 years tó ẹ̀ ṣe pé ọ̀gá ẹjọ́ wà lọ́rùn ọmọ ọdún 5 ọmọ kékeré. ẹjọ́ wà lọ́rùn ọmọ tí ò tí ì mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì tí àti ìmọ̀ orúfẹ́ ọjọ́ iwájú ọmọ yẹn bó ṣe máa rí bóyá òun ló máa padà gba nàìjíríà lẹ̀ nínú ìṣòro tá a wà yìí ó dẹ̀ sí kó áńdẹ́tì ó dẹ̀ múrú ọmọ yẹn ó dẹ̀ pa ó dẹ̀ kú tó rẹ̀ pé tí ò bá sì bímọ tiẹ̀ wàá ní lérò gbà pé wọn náà ń jókòó wàá fẹ́yàwó wàá dẹ̀ bímọ ó dẹ̀ mọ́mọ́ lọ́mọ ó dẹ̀ pa ẹ̀ wá lè gájọ kú fún wọn ní kóòtù àṣẹ̀wá àṣẹ̀yìnbọ̀ ẹ̀ padà dá wọn lẹ̀ náà ìgbà wo ni ìlú ìbò tó fẹ́ tó pẹ̀lú gbòòrò ìgbà rádaràda judiciary òfò tá à ń tẹ̀lé. Ramoni kékeré ẹgbẹ́ ọ̀gbọ́n pa ẹ̀mọ́. Ẹ̀dàgbọ́n àgbà ẹgbẹ́ ọ̀gbọ́n pa ẹ̀mọ́. Ọ̀pọ̀ tí ó wọ́n lórí tó kun ìyàwó ìwẹ́lẹ́wẹ́lẹ́ bífọ́ ti Ramoni ẹgbẹ́ ọ̀gbọ́n pa ẹ̀mọ́. Ìlú tá a ti bára wa nìyẹn. àti kan náà tí wọ́n ló ṣẹlẹ̀ mẹ́rán torí ìyá rẹ̀ pariwo jáde báyìí. Ìyá ìpariwo síta ṣe ẹgbẹ́ ọ̀gbọ́n pa ẹ̀mọ́. Ìlú tá a ti bára wa nìyẹn. Now, káwá lọ sórí ti Anthony Joshua. Tẹ́lẹ̀ èmi lérò pé bóyá ìkan nínú àwọn ọ̀rẹ́ Anthony Joshua yẹn ló drive. ok rárá. pé kò yẹ kó dàjọ́ bọ́ sí mọ́tò ṣe ń drive labroad ó yàtọ̀ sí bó ṣe máa drive. ọmọ ilẹ̀ wa náà ló ń drive. bẹ́ẹ̀ ni wọ́n gan ni olólọ gbé wọn. tábà bẹ̀rẹ̀ wí ó yẹ ká bẹ̀rẹ̀ òbí. ṣebí kí ó tó fi mọ́tò yẹn lọ kọlù nǹkan tó kọlù ṣùgbọ́n tó ní Joshua mọ mọ́tò wà ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ wọ́n wa mọ́tò rí lórí tí wọ́n sọ fún pé speedometer yẹn ti pọ̀ jù. kọ́ àdépẹ́ tó ti kú. ó yẹ kú báyìí. ó yẹ kí wọ́n da lẹ́kùn bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni wá èyí tó bá mọ níwọ̀n ni irú nǹkan yẹn tó ṣẹlẹ̀ kò ní iye tó bá yẹn. Now, nígbà tó wá ṣẹlẹ̀, ìwọ yí ara ẹ kúrò ń bẹ̀. Ó wá yí lára àwọn ìdí tó fi ń fèsì ẹjọ́ kan rẹ̀. Lágẹ̀ ń bá jẹ́ adájọ́ tó bá máa dájọ́ ẹ̀ ni. Mi ò ní dájọ́ kó fún wọn.
ọgbọ́n àfi kọ́ wọn lọ́gbọ́n pé kò yẹ kó máa drive báyẹn. Now ẹ wá wọ̀rọ̀ ọ̀rọ̀ àtẹnudíṣọ́ ọ̀rọ̀ pọ̀ díẹ̀ o. Ṣé mọ̀ pé nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ president wa Nàìjíríà ó lọ bá wọn kẹ́dùn àti family àtẹnudíṣọ́. Wow. Ṣé lójú ọ̀nà yẹn ṣé àtẹnudíṣọ́ àní alákọ̀ọ́kọ́ tó máa ní accident ń bẹ̀ ní tẹ̀bí máa bọ́? Ǹjẹ́ gbọ́ pé state governor àbí president Nàìjíríà ó bá ẹni family kẹ́dùn tó l'accident pàjá lórúkọ? Ǹjẹ́ pé star Kò bá wọlé star ni àtúntò tó pa ọmọ táníkà wá ló fọ̀lù mọ́ bọ̀ tó bá pa ọmọ olówó wá lé mọ́ wọ̀lú. Ó di èèyàn mélòó tí bandit tí Boko Haram ti pa tí president wá lórí sórí live tó kẹ́dùn ó tiẹ̀ gbénú ẹ̀ kò dénú ẹ̀ ó tiẹ̀ wára ro ó ṣó ìgbanikẹ́dùn ó di ẹ̀mí lò tó ti ṣẹlẹ̀. Ó wá lórí Anthony Joshua gbogbo íńtánẹ́ẹ̀tì kò sinmi mọ́. Ṣé rojú ayé báyìí? Tó bọ́ọ̀ ló ṣe gbà nìyẹn o. Kí ló mo ti máa ń sọ pé àwa tá a ṣe ń fi Ọlọ́run yìí oníkálùkù fọwọ́ síbi tó wọ́n ń gbé. Oníkálùkù fọwọ́ síbi tó wọ́n ń gbé. Torí tó bá ṣẹlẹ̀ tán ẹnìkan rẹ̀ nìkan oníyàwó ló bàjẹ́ tó jù bẹ́ẹ̀. Ọ̀rọ̀ wa ń ṣe wọ́n fi wá rúbọ ni wọ́n fi ẹ̀jẹ̀ wa àwọn fi ṣe àtẹ̀gùn ni. Now 2027 ti ń pọ̀ pọ̀ epo tó wà ní bóyá bí 900 something naira tẹ́tẹ̀lẹ̀ as of October November last year now láti fi 2 weeks ago sí wọ́n ti já wá sí 750 naira. Election ti ń bọ̀ wọ́n ti já wálẹ̀ díẹ̀díẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ rice láti bí àbí 72 àbí 8,000 wọ́n máa já wá sí 60-50 àwa ni wọ́n ti ń ṣiṣẹ́ orí wa ò pé. Tó yẹ ká tún grand wá sí ká wojú ẹni tí a fẹ́ tẹ̀lé ẹni tá a believe kò lè ṣe. I said something some weeks ago. A ní vote wa ló yẹ ká máa fi cast wọn out. Tá a bá dìbò in mass ìbò tó bò lẹ́yìn yìí tí kò bá dìbò lọ kò ṣeé yí. Tá a bá dìbò pé ọ̀wọ́ ní lọ́dún yìí tọ́jú mẹ́rin ẹ bá pé tó bá ṣe wèrè àti máa fi dìgbé ìbò àti máa fi gbé kúrò ń bẹ́ẹ̀. Our mentality wa ní Nàìjíríà mi ò mọ bí tí ọpọlọ wa sùn sí. I don't just understand. Ó wálẹ̀ díẹ̀. Sí bàbá ti ń ṣe ó ti ń ṣe ẹjẹ́ kó tó padà wọlé ẹlẹ́ẹ̀kejì tán. Ìjọba bá ti ń give speech látún kún àmọ́ gbélébù padà. Aláàjì bọ́ọ̀lù Nàìjíríà ṣe rí nìyẹn. Ó bọ̀ tájà lẹ́nu pé bẹ́ẹ̀ mi ṣe ń rò àwọn míì tó dàgbà jù mí lọ wọn ò ríro bẹ́ẹ̀. Wọn ò ríro bẹ́ẹ̀. So Aláàjì bọ́ọ̀lù ẹ ṣe jẹ́ nìyẹn o. Lẹ́ẹ̀kan sí ẹ ṣe gan-an akọ ọdún tuntun. ọ̀rọ̀ tí Wùmí ń kọ́ ó ṣoyún. Ẹ wò ọ̀rọ̀ ẹ ṣe gan tẹ ẹran mi létí. Wọ́n ní kò ṣe rí àtúntò ní last week tàbí last day ni pé oyún òòrè ni kùnà wa ń kólóbó kùnà wa lé pè ní. Wùmí lóyún ó bímọ o kò sí nǹkan kan tí ó fi tó hàdì mọ́ ọ̀rọ̀ kéésì pàtó wà ní. Kò hàdì mọ́ kò dẹ̀ fi kún kò lè yọ kúrò òun ló ní láì fún ẹ̀. Tó bá yẹ pé àwọn òbí ọmọ wọ́n gbé gbèsè tó yẹ kó gbé ni. Ṣé Wùmí gan tó yẹ kó lójú láì pé kó máa lọ fún bí olóyè àgbọ̀ bímọ? Bàbá sí àwọn tó lọ lọ́gbọ́n lé. Ṣé Wùmí ò lè mú ọ̀hún ni? Ó máa mú ọ̀hún. Èmi kí ẹ bàbá Mohbad. Tó bá yẹ pé lóòótọ́ bá ṣe sọ láìpẹ́ pé ètò tó sì là wà yìí kọ́ jọ̀kọ́ bá àwọn ọdún sì fọmọ àwọn. Ó fa àdúrà àti blessing nídùú ènìyàn. Tí a bá fẹ́ wọ́ọ̀dì Wùmí, ẹ kọ́kọ́ fa àdúrà àti blessing kalẹ̀. Fún ara bàbá ẹ̀wọ̀n mi jáde pé ó yá ẹ̀yà gbé fúró. Àwọn ọmọ mi rèé. Eléyìí ló gbèmí pé wọ́n ti pa àbúrò òun. Àdúrà ìgbà tí ìrẹsẹ̀lẹ̀ ó wà nulẹ̀ ó yá mo
Wùmí wà nílé, àdúrà wà nílé, Mohbad ṣaláìsí, ẹ wá mádùúrà ẹ ń gbabẹ́, ẹ wá fẹ́ bá fòkùn sí Wùmí lọ́rùn bọ́lá ti ṣerú ẹ̀. Blessing ló pé nǹkan wọn ti parí Mohbad. Wọ́n di Blessing pé báwo ló ṣe mọ̀, ta ló pè é, báwo ló ṣe jẹ́. Nígbà tí wọ́n kú tọ́tọ́ wẹ Mohbad, Blessing sport tó wà létí ẹ̀, ẹ̀yà rígì etí Mohbad, ṣé ìnà ọrùn ẹ̀mí ní ìjọba tó lọ́ ti wẹ̀, Blessing ló kó. Ìgbà tó máa ń kú tó fẹ́ sí, ó sọ̀kọ́ sínú sàárè ẹ̀, wọ́n di ẹgbẹ́ kìíní, òmìnira kan lè ń pariwo pé ó sọ̀kọ́ sáré, who does that? So tí ọba bá jọba ṣe gbogbo ọdún mi sọ yìí o, ẹ fi Wùmí lọ́rùn lẹ̀ kó bá bímọ fún èèyàn mẹ́wàá, òun ra yẹ, ọmọ ṣayẹ. Àwọn ò ní wọn ní láti àwọn ò ní láti ṣe lẹ́yìn sọ yẹn. èmi ò tiẹ̀ believe pé Wùmí ló fi ẹ̀pá náà. Wọ́n tó sì sílò lásọ fún yíyẹ, wọ́n kò gbúra gbogbo ni. Wọ́n tó sì. Mo rántí ọjọ́ tá a bẹ̀rẹ̀ justice. Mo rántí ọjọ́ tá a bẹ̀rẹ̀. Ẹ̀yin kọ́ bá ti ẹ̀yin tí wọ́n bá bẹ́ ẹ wá bẹ́ pọ́nmọ lọ́mọ ẹ bẹ́ lọ́kọ́ bá wọn lọ fi náà ojú omi náà sí. Tí màá gé Wùmí gan òun náà ti kírun ọdún ayé òun náà ti bá wọn jẹ ọdún ẹ̀ títì. Ṣé ẹ̀rọ ìwọ́n méjì pẹ̀lú Wùmí lórí ni? Wọ́n ń jẹ́ wàá gbọ́ ọ̀gá ti kírun. Ọ̀gá kírun. Adébò ó tó ní ìwádìí Wùmí yóò kírun ọdún ayé ni aláàjì òun náà wọ́n tó ń pè náà. Ó fẹ́ mọ̀ wọ́n ìdílé lórí ni bọ̀ gbígbà pé number one ikú Mohbad olówó àdúrà nu àwọn keep saying this. Tí Wùmí náà mọ̀ pé olówó àdúrà nu òun ni cross tó fi wí wọn lọ́rùn. Tí Mohbad ò fi lè mọ̀ kó tó fẹ́ ṣe ẹ̀rọ pé káàdì Wùmí ọwọ́ Wùmí ló wà nínú Mohbad 100% ni. Gbogbo nǹkan tí Wùmí ti fojú àwọn báàgì rí kí wọ́n máa tó kú. Ṣé ìwé kò ní pay back ni? Ìjọba wa tó wá ń gbàgbọ́ tí ìwé kò ní pay back ni. Ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ lè ká tún ṣàlàwọ̀. So wọ́n ti mọ̀ pé tọ́lọ̀ bá wọ́n Wùmí jù àwọn fi ẹ̀mí àwọn ṣòfò ni. Tọ́lọ̀ ṣe ń fair play lójú lọ mi. So Wùmí bá ti mọ fíyàn mẹ́wàá láìpẹ́ lọ leave life goes on kó máa leave ẹ lọ. Nínú àsùnwọ̀n tó yẹ pé àwọn tó lọ́mọ ṣaláìsí gan wọn already àti ṣe anything. So alájí sọ mission mi nìyẹn. Ẹ ṣe gan. Ẹ ṣe akọ ọdún mọ́ bá mi. Gbé wá alákọ̀ọ́kọ́ bàbá Mohbad mi ti sọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wípé ìrankíran òun ni ìran àlọ́bà. Èèyàn kéèyàn òun ni bàbá Mohbad. Kì í ṣe ẹni tí èèyàn gbọ́dọ̀ máa fi tọrọ bàbá pé kí irú ẹni báyìí ní bàbá. Mi ò rí wẹ́ẹ̀rì láti gbà mo ti délé ayé. Kí bàbá máa fi òkú ọmọ ẹ̀ kó máa fi cash out kó máa fi gba owó lọ́tún lọ́sì. Kàyé màjè. Èmi ò rí ibi tí èèyàn ti ń gbé òkú màjè sí mọ́ṣúárì títí di àsìkò náà sọ yìí. Ohun tó burú jáì pátápátá nílé ayé yìí ni òun ni bàbá Mohbad fi ń ṣàyọyọ nínú ẹ̀dẹ̀ nìkan. Ó fi òkú ọmọ ẹ̀ ó fi gba owó lọ́tún lọ́sì sápò. Ṣé rí pé yóò gbé ayé ẹni bẹ́ẹ̀ ìgbẹ̀yìn ẹ̀ rádaràdá ló máa padà já sí. Ṣé owó ti tán lọ́wọ́ ẹ̀ ni ló tó ṣe ń rè sí voice ní ìbẹ̀rẹ̀ ọdún tó tó wípé justice for Mohbad ní pé káwọn èèyàn máa ń kọjọ ó jẹ́ káwọn jà fún justice for Mohbad láàgó mélòó. Ìtẹ̀sọ́ yẹn mo fara mọ́ wípé bí òpin dé pa nínú ọdún tuntun yìí tí ìròyìn bá wá jẹyọ gẹ́gẹ́ bí ṣe ka àwọn ìròyìn tẹ̀ka lẹ́sẹẹsẹ fún wa yẹn tí ìròyìn bá wá padà jẹyọ lórí ẹ̀ o a lè sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n wípé justice yẹn ó ti dàbí sẹ́yìn tẹ́gbọ́n fi sọ. Bàbá yẹn kò ní rẹpútébù kankan kò rẹsipọ́sibù láti bí síbẹ̀ yẹn ohun tó máa jẹ òun ló fi kú ọmọ ẹ̀ ló fi wá kiri. He's not a responsible father èèyàn kéèyàn ní ẹbí orí wẹ̀rí o kéèyàn tó kú ọmọ àti sí mọ́ṣúárì ó dẹ̀ máa fi pa owó sápò. Ìyàn kéèyàn ni wọ́n yẹ o sincerely speaking èèyàn kéèyàn ni bàbá yẹn o. Ìgbẹ̀yìn ẹ̀ àánú ẹ̀dẹ̀ ti mi kò sí ohun tó lọ títí tí òun ló pè kò dẹ̀ sí tó níbẹ̀rẹ̀ tí òun ló pè kò sí ohun tó lọ sókè tí òun padà wá sílẹ̀ ó máa jẹ ìyá ẹ̀ láti lé ayé ìdọ́rùn ní bàbá yẹn. Ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní ti ẹni tó pọ̀ ọmọ ọdún márùn-ún ṣe rí pé àwọn èèyàn adarí ilé ayé ẹranko ayé àtọ̀run níbi inú wa
tiẹ̀ ẹ̀kọ́ abẹ̀mí ní tiẹ̀ tó jẹ́ ní pé tí wọ́n bá rí kó wà sá lọ wọ́n ẹ̀kú ọmọ kékeré at that moment ọmọ ọdún márùn-ún mo dẹ̀ pa ìdí náà fi pé òbí bá ti fún owó. Kẹ́ ẹ wọ́n rú èèyàn táwọn èèyàn jẹ́ lábẹ́ ọ̀run ká wáyé o. Ṣé wá rí judicial system wa? Kò help matter in the sense that a kò gbé kó dájọ́ fún ẹnìyẹn. Majority problem ta ní Nàìjíríà yìí ẹ lọ sáwọn ọgbà ẹ̀wọ̀n wa káàkiri ẹ̀rí rí bó ṣe kó àkófáyà síbẹ̀. Tẹ́ bá ṣe wádìí dáadáa ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti dá ẹjọ́ ikú fún. Àwọn gọ́ọ̀nà wa tí wọ́n bá gbára fún láti máa sign death warrant wọn ò kì í sign the problem ta ní Nàìjíríà yìí yẹ o lórí àwọn ọ̀daràn tẹ́rì yìí o. Òun ló fi jẹ́ pé ọ̀daràn ó tún ń pọ̀ sí tó jẹ́ pé eventually ẹ̀ tó padà rí wọn nígboro. Gọ́ọ̀nà tó yẹ kó sign death warrant kò ní sign yẹn. Kí ẹjọ́ tó dé stage tó wọ́n dájọ́ kú ọ̀pọ̀lọpọ̀ wáìdì ni wọ́n ti ṣe kó tó di pé adájọ́ give final judgment lórí irú kéésì bẹ́ẹ̀. Nígbà tí fáìlì bá wá lórí tébù yìí gọ́ọ̀nà ní bọ́wọ́ fún ìdí ọdún mẹ́rin tẹ́ bá lò bẹ́ẹ̀. Tẹ́ bá tún wíìlì election ẹlẹ́kìtì tẹ́ padà síbẹ̀ lẹ́lẹ́kẹrin bí tẹ́ fẹ́ lọ́dún mẹ́jọ tún ní sáìn ní ọdún mẹ́jọ yẹn á fi gbé ẹnìyàn wà náà gbẹ̀wọ̀n bẹ́ẹ̀. Gómìnà mi àwa débẹ̀ á lóun prerogative of mercy òun dáríjì àwọn ẹlẹ́wọ̀n ẹni tó ti pààyàn tó ti dájọ́ kú fún ó máa wà lára àwọn tí wọ́n ní wọ́n free wípé prerogative of mercy o wípé president yọ̀ǹda àbí gómìnà yọ̀ǹda o. Ẹ jọ ṣé bí criminal ṣe ń dínkù láwùjọ nìyẹn. So ẹni tẹ́ sọ pé wọ́n dájọ́ kú fún yìí oníyà yìí lẹ́nu pé nígbẹ̀yìn ìgbẹ̀yìn wọ̀n nípa. Ẹ̀yin ẹ̀wọ̀n nígbà tí Ali Mustapha chief security Abacha nígbà tí wọ́n dájọ́ kú fún Sergeant Roger wọ́n fún ìyẹn wọ́n nítorí pé ọ̀dà lòun tẹ̀lé. Ali Mustapha wọ́n dájọ́ kú fún ọbúsẹ́kù ní kóòtù jọ́nà lọ. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé wọn ò padà bá Jonathan Goodluck yìí lọ padà lọ fún ìyẹn nítorí political ambition tiẹ̀ kó lè rí bóde náà tì. Ali Mustapha yẹn máa ló padà lọ gbé igbá gómìnà nílùú ẹ̀ tí ò wọlé ó sì rí ó sì yan dì sí. Ó ní pásítọ̀ kan lẹ́kọ̀ọ́ tó dáná sun ọmọ ọjọ́ ẹ̀ wọ́n gbẹ́jọ́ ẹ̀ lọ sí kóòtù ọmọ ọjọ́ yẹn kú wọ́n gbẹ́jọ́ ẹ̀ lọ kóòtù wọ́n dájọ́ òkú fún. Ìjẹ́jẹ́ wọn gbogbo tẹ́nà gómìnà tó wà ní Lagos State nígbà yẹn kò sáì ní death warrant yẹn gómìnà mi wọlé kò sáì death warrant yẹn ẹni yẹn sì wà lẹ́wọ̀n ní bá ṣe sọ yìí. Tó bá yá tí gómìnà tó bá wọlé wá ní wọ́n fún ìyẹn wọ́n fún ní prerogative of mercy ẹni tó ti pa ìyẹn ti kú gbé. Ẹ wá ní kí ìlú ní progress kí ìlú ní tẹ̀síwájú kí development wà nínú ọbẹ̀ kí criminal kò dínkù nínú ọbẹ̀ gbàtí ó sì capital punishment. So kò ní padà yà yín lẹ́nu wípé ẹni yẹn ẹ̀ sì padà rí nígboro wọn ò ní pa torí nígbẹ̀yìn gbẹ̀yìn náà wọ́n máa padà sọ pé wọ́n fìrí yẹn ní pé wọ́n fún lójú àánú ní pé wọ́n fìrí yẹn ọmọ kékeré tó ti wá pa ń kọ́. So a lot of things ló ń lọ ní Nàìjíríà àtàwọn ayé tó jẹ́ pé gbogbo institution wa tó yẹ kí ó jẹ́ kí country wa develop gbogbo institution wa ló ti wà corrupt ló ti weak. Tó jẹ́ pé majority problem náà lójú kan ní Nàìjíríà àwọn so-called politicians àwọn kò ní major problem tí wọ́n da country nínú. Ìyá the major problem àwọn náà lè máa rí tí wọ́n ní àwọn tó ilẹ̀ tó ń kọ́ wọn kiri. Ẹjọ́ ẹni tó fẹ́ govern tó fẹ́ tún ṣe tó fẹ́ kí discipline wà nílùú tó fẹ́ kí development wà nílùú ṣé ó yẹ kí irú ẹ̀ máa kó tọ́ọ̀kì kiri kó máa rán tọ́ọ̀kì níṣẹ́ kó máa kó bọ̀lẹ́ tọ́ọ̀kì lọ́wọ́. Respect pẹ̀lú ẹni bẹ́ẹ̀ máa wá govern mú development bá country àbí state. It's not possible. Anytime yóò jọ lórí tó ẹ bọ̀ fúnra rẹ̀ ó ń pààyàn ó láwọn tó rán pé kọ́ lọ pààyàn torí political ambition. So these politicians they are the major problem of this country. Àwọn ló láyà ti dà lọ́wọ́ àwọn ló ń kọ́ tọ́ọ̀kì kiri àwọn ló ń kó wẹ́pọ̀ lé wọn lọ́wọ́ tó ń fi fight back lórí àwọn mẹ̀kúnnù. This set of politicians they are the major ló ti mọ̀. Òun lè ní sí máa ń clamor fún ìjọba ológun. Tíjọba ológun bá wà ọ̀dà ni kò sí kí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ bureaucracy kan ó ń gbéwèé kan from one office to another order from above fún mi. Ẹ lè ní kẹ́nìbọ̀dì tá a fi lè fi níbi because sójà máa kún bọ̀rọ̀.
so ìyẹn jẹ́bẹ̀ tí omi tó sọ pé bímọ kò bímọ. ìyẹn ti wù mí. the element of rumour òótọ́ máa wà bẹ́ẹ̀ wà lájì. kì í ṣe gbogbo rumour ló jẹ́ pé irọ́ láti bẹ̀rẹ̀ dópin. àwọn rumour mi wà tó jẹ́ wípé òótọ́ ọ̀rọ̀ náà máa wà nínú ẹ̀. so ó wá bímọ kò bímọ gbogbo wọn àti Wùmí o àti bàbá Mohbad o àti ìyá gbogbo wọn ò ní bẹ̀rù Ọlọ́run wọn ò dé lójútì. ìdí ni wípé tó ẹ pé wọn lójútì ni ẹgbẹ́ ọmọ sí mọ́ṣúárì ẹ̀ tí ì sìn. tó bá yẹ pé ìyàwó tó wà responsible bàbá tó wà responsible ìyá ọmọ náà tó wà responsible ọmọ ẹgbẹ́ sí mọ́ṣúárì tó yẹ kí wọn ò ní tiẹ̀ tí máa dábàá pé òun fẹ́ lọ rìn bárí àbọ̀ òun ṣe ra nǹkan kíkan. tí ó yẹ ẹbí náà ti kí gbogbo nǹkan bá dá down tó ṣọ̀fọ̀ ọkọ ẹ̀ tó pàdánù tọkọ ti wọlé tó ṣọ̀fọ̀ ẹ̀ tó ṣe gbogbo ẹ̀ láì mú fún ọdún bíbélò kan lẹ́yìn ìgbà yẹn tí wọ́n wá lóun fẹ́ mú fún ọ. àwọn èèyàn sọ pé ó ti ṣe necessary thing tó yẹ kó ṣe. ẹgbẹ́ òkú sí mọ́ṣúárì òkú ìtì ìwọlé ẹ̀ ti fi lẹ̀kùn láṣìírí bàbá ń fi òkú pa owó sápò ìwọ ìyàwó náà òun ṣe ra kiri àbọ̀rọ̀sọpọ̀ lórí bá rí bímọ. ohun tí ò dá ọ̀rọ̀ ọkọ méjì. kò dá ló jẹ́. ìtọ̀sẹ̀ ló lọ yọ ká ṣe bóyá ká ṣe kó lè gbàrẹ̀ bóyá kó ìyàwó Yorùbá ní kọ́jọ́. òkú lè wá mọ́ṣúárì kíyàwó ìyàwó òkú kó lọ sọ pé òun lọ lọ́kọ̀ mi. òun ṣe bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá náà. bójú ọkùnrin náà bẹ́ẹ̀ ìyàwó ò lè bá ní mọ́ṣúárì kọ́kọ́ sọ pé òun lọ lè má rí. so ìgbé ayé wọn ìgbéyà dáradára ní lọ́dọ̀ tèmi o. wọn ò gbé ìgbé ayé tó buyì ọmọlúwàbí fún yàn ìgbéyà dáradára ní gbogbo wọn gbé àti ìyàwó àti bàbá àti ìyá bàbá ní gbogbo wọn ní responsible. ọ̀dọ̀ pé kò sí bí lọ́sìn náà lógún ọdún ọjọ́ kan báyìí lóòótọ́ máa dé bá gbogbo wọn ló máa jẹ àwọn káríkárí. Ọlọ́run ṣàkóso. so tí ẹni tó lásìdẹ̀tì ní Lagos Ìbàdàn expressway. àtúnjújù à. ṣe rí gẹ́gẹ́ bí àríkòtò ṣe sọ mẹ̀kúnnù kọlọ́jà aráyé wá ní. àwọn tó lórúkọ nìkan ló wà recognize àìmọye èmi tó ṣe ṣòfò lọ́nà ẹ̀ lóòótọ́ tá a gbọ́ nǹkan. so ṣe ní dírẹ́bà yẹn o ní tèmi o tí n bá wà ní position agbára kan màá ní kọ́ lọ pa straight ni. ìdí ni wípé òun rú àwọn èèyàn yìí lọ sí ọ̀rọ̀ àìròtẹ́lẹ̀. nígbà tó dá nǹkan lẹ́tọ̀ọ́ over speeding inú ọmọ ibi tí wọ́n ń lọ tí wọ́n dé o tó jẹ́ pé eré àsápajúdé. ìwọ tó ń sáré wàá máa rí speedometer ẹ̀ wàá mọ̀ pọ̀ tí o ti sáré kọjá àbíkí àfọ̀. nígbà tó wá ṣẹlẹ̀ tán ìwọ ló dálẹ̀ o yí ọ̀nà ara ẹ̀ síbẹ̀ kó forí kọ̀ọ̀kan tó dálẹ̀ o wá escape ara ẹ̀ o lọ yí àwọn ọmọ ọlọ́mọ sí sáìdì ibi tí àwọn yẹn wá kú ìwọ wá fẹ́ máa gbé ayé. so it means pé deliberate murder case ni ọmọ náà pa àwọn ẹlẹ́ni ni tó bá mọ̀ pa wọ́n ìwọ lọ́yẹ kó yí ọ̀nà ara ẹ̀ síbẹ̀ torí ìwọ ló ṣokùnfà tó ṣẹlẹ̀ yẹn. so níwọ̀n pàtó tó wá escape ara ẹ̀ yẹn tó pa àwọn ẹlẹ́ni yẹn ìwọ náà gbọ́dọ̀ kú. so tí n bá ní power ìlà dá ijó kú fún ọ nípa ìkọlọ lè di fún títí tẹ̀ máa fi bọ́ lára ẹ̀. kò ní sáàbẹ̀ tó yẹ kó lè lù. kò ní sáàbẹ̀ tó yẹ kó lè lù. ìwà ìka ìwà ọ̀dájú olówó. tẹ́bá dẹ̀ ń sọ fún wọn tó bá ń sáré tẹ́bá kọjá mọ́tò elérò gan lẹ́wọ̀ tẹ́bá ń sọ fún wọn wá mú yíbú. wá mú yíbú ni wọ́n ní àbíkẹ́ wá gba sáré kẹ́ wá wà. yóò wá gbogbo alájọ wà nù ọkọ̀ fún àǹfààní ara wa dẹ̀ nígbà gbà kí sí ilé lórí ṣùgbọ́n irọ́ ni wọ́n sọ ní nǹkan mìíràn yàn lọ́wọ́ ni. ó wá dá lẹ̀ tán ó yí ara ẹ̀ kó lẹ̀ ó yí àwọn ẹlẹ́ni sẹ́nu ìlú. òun bá gbọ́dọ̀ kú ni. tó bá ní kó sọ sẹ́wọ̀n bó ṣe wà yẹn ọmọ máa tún wá àkọ́kọ́ tó máa sọ pé orí tó lókè sí pọ̀ máa sì wọ́n ṣe ilé ìbò nílò ẹ̀wọ̀n ẹ̀mí. yes so èyí tí mo rí sí gbogbo àwọn tọ́pìkì tẹ́gbẹ́ wá nìyẹn o aláàjì ẹ ṣe gan ni. so submission tèmi nìyẹn o mi mọ̀ bóyá ó ṣe kù tí mi ọ̀rọ̀ tí o bóyá kẹ́hìn mi ní tí o aláàjì. ẹ ti gbìyànjú àwọn sáwájà. náà ti ètò ẹ gbìyànjú yá gbogbo ẹni lólùfẹ́ mi gbogbo àwọn olólùfẹ́ yìí kàn nìyí ọ̀rọ̀ lẹ́ti gbọ́ yìí kí lẹ rí sí mo fẹ́ kẹ́ ẹ fi ọ̀rọ̀ kan tí hàn lábẹ́ comment section lórí ọ̀rọ̀ bàbá Mohbad
níbi tọ́rọ̀ ẹgbẹ́ ń lọ yìí kí lẹ rò kó máa end ọ̀rọ̀ yìí gbogbo àwọn platform ni wọ́n ti ń kọ̀yìn sí baba Mohbad ta ló kó wá fẹ́ kú baba Mohbad lórí justice ẹ bá mi fi ọ̀rọ̀ kan hàn lábẹ́ comment section kéde bá mi share fídíò yìí fún ẹni tó yẹ pé gbà àkọ́kọ́ mo ṣe máa ń sọ tẹ ẹ kọ́ máa kọ sí péjì ẹ subscribe tẹ̀lé Ẹlẹ́gì Global TV gbogbo ẹ̀yin tẹ ẹ subscribe kúdò sí rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín mo tún padà bọ̀ ire o.